kí yín o, a kú dédé àkókò yìí, a sì káàbọ̀ padà sí orí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv. Ẹ ṣeun bí ẹ tún ti ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà lórí àkọ́tún ìròyìn àkíkà yóò mọ̀ ńlá kàkiri nínú àwọn ìròyìn tó ń ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà lábì míì tájú máa fi kẹ́kọ̀ọ́ káàsì lè máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sódì kejì náà tí máa padà dé ẹ máa gbọ́ àwọn ìròyìn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí yín ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Àwọn ìròyìn tó gbẹnu tán rèé o. Ẹ jẹ́ kí n ti àti ìpínlẹ̀ Bauchi kí n tibẹ̀ gbé o, níbi tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tán ti fi kélé òfin gbé bàbá kan kọ̀rọ̀ sí bàbá eléyìí tó jẹ́ pé ń fipá figẹ̀ tilẹ̀ lára ọmọ bíbí inú rẹ̀ tó sì di pé ọmọ ọ̀hún ó ti wá lóyún mọ́ lọ́wọ́ báyìí. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Bauchi ní gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Bauchi CSP Ahmed Wakili bó ti ṣe fi léde o wípé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ lọ́jọ́ kẹta nínú oṣù kẹrin ọdún yìí nìkan bí aago 4:30 ìrọ̀lẹ́. Òun náà ni wọ́n gba ìpè o tí ẹnìkan tí wọ́n sì wá sí àgọ́ ọlọ́pàá yún Abdullahi Babankaratu eléyìí tó jẹ́ pé ó ń gbé nítòsí agbègbè ibi tí bàbá àti ọmọ ọ̀hún àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ tó ń gbé. Bàbá ẹni ọdún 65 ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ní abúlé Kurmi Ado ní ìjọba ìbílẹ̀ Kanjua ní ìpínlẹ̀ Bauchi ọ̀hún o. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ láti ọdún tó ti kọjá ní nǹkan bí oṣù kẹwàá ní ọdún 2024. Òun náà ló jẹ́ pé lásìkò ìgbà tí ìyá ọmọ ọ̀hún tó rìnrìn àjò tó lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí ò sí nílé, òun náà ni bàbá kọ̀rọ̀ sí ọ̀hún o ló ń fipá figẹ̀ tilẹ̀ bàbá Umar Sule ló fi ipá figẹ̀ tilẹ̀ lára ọmọ bíbí inú rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 17. Wọ́n ní nígbà tí bàbá òun ti ń jẹ́wọ́ lágọ̀ọ́ ọlọ́pàá, ó ní kì í ṣe kan o, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta, òun náà ni òun wà láabi náà bẹ́ẹ̀ kó tó di pé ìyá ọmọ náà ló padà dé. Nígbà tí ìyá ọmọ òun padà dé ńkọ́, ó ní ìyá ọmọ òun ló wá kẹ́fín pé ọmọ yìí ó ti gbáyẹ̀mí, ó ti fẹ́ra kù. Ní ọmọ náà nígbà tí ó fò ọ̀rọ̀ pọ̀ nífúnpọ̀ dáadáa lọ́mọ òun bá jẹ́wọ́ pé bàbá òun gangan òun náà ló fipá bá òun lájọṣepọ̀ lásìkò ìgbà tí ìyá òun ò sí nílé tó rin ìrìn àjò àwọn báyìí o. Ọmọ náà ó ti lóyún fún bàbá rẹ̀ yóò ṣẹlẹ̀ nípínlẹ̀ Bauchi. Nínú àwọn ìròyìn míì tó tún gbẹnu tán lásìkò yìí nínú àwọn ìròyìn lè ti ń bẹ lọ́wọ́ òun náà lélẹ̀ tó wà o láti ìpínlẹ̀ Adamawa níbi arákùnrin kan ògbọ́n ṣe rí òkú rẹ̀ tó ń rọ̀ dìlòdìlò ní abẹ́ igi kan ní agbègbè kan ní ìpínlẹ̀ Adamawa níjọba ìbílẹ̀ Àríwá Yola nípínlẹ̀ ọ̀hún. Wọ́n ní abúlé Jemita òun náà níṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ lọ́jọ́ 12 nínú oṣù kẹrin ọdún yìí tó jẹ́ ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n ní bàbá yìí òun náà ni wọn ò tí mọ ẹyẹkẹyẹ tó ṣubú, àwọn ò tí mọ irú èèyàn tí í ṣe gan, bóyá ará agbègbè ọ̀hún ni àbí kì í ṣe ará agbègbè ọ̀hún. Wọ́n ní wọn ò tí mọ̀ báyìí nítorí pé kò tí ì sí ẹnikẹ́ni tí ó kìlọ̀ wípé òun wá àwọn èèyàn ọ̀hún. Ṣùgbọ́n wọ́n ní ọjọ́ tíṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní nǹkan bí ìrọ̀lẹ́ lọ́jọ́ ọ̀hún, òun náà ló jẹ́ pé àwọn èèyàn tí ń kọjá lọ tí ń kọjá bọ̀ òun náà ni wọ́n tètè wọ́n kẹ́fín òkú arákùnrin o tí ń rọ̀ jìlojìlo ní abẹ́ igi níbi tó ti gbé sora rẹ̀ sí. Wọ́n ní ṣùgbọ́n wọn ò bá nǹkan kan lára rẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ eléyìí tó ṣokùnfà tó fi fà á o tó fi gbẹ̀mí lẹ́nu ara. Wọ́n ní ṣùgbọ́n wọ́n fura sí pé ó ṣeé ṣe o kó jẹ́ bí nǹkan ti ṣe le koko lẹ́ka ètò ọrọ̀ ajé lásìkò tó sì jẹ́ pé àtirọ́wọ́ mú lọ sẹ́nu ó le tó bẹ́ẹ̀ gẹ́ o. Òun náà ló ṣeé ṣe kó ṣokùnfà tí arákùnrin ọ̀hún tó fi lọ gbẹ̀mí lẹ́nu rẹ̀. Kódà ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa CSP Sulaiman Ngoroje ó fìdí ẹ̀ múlẹ̀ o. Wọ́n ní lóòótọ́ ni òkú arákùnrin ọ̀hún ni wọ́n rí ńbẹ̀ o, wọ́n sì gbókù rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí báyìí tó jẹ́ pé wọn ò tí mọ ẹni àti irú èèyàn tí ń ṣe àti àwọn mọ̀lẹ́bí rẹ̀, wọn ò tí rí ẹnikẹ́ni kó yọjú láti wá béèrè òkú arákùnrin yìí. Ṣùgbọ́n wọ́n ní wọ́n ṣe ìwádìí lórí ní tó fà á o tí ó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Lákòótánú àwọn ìròyìn tó gbẹnu tán tí ń bẹ lọ́wọ́ mi fún ti tàsìkò yìí o, òun náà ló wá láti ìpínlẹ̀ Imo níbi ọ̀rọ̀ ṣíṣe dìbò lọ yàmí nípínlẹ̀ Imo ní agbègbè kan ní agbègbè Obidi níjọba ìbílẹ̀ Agwa níjọba ìbílẹ̀ Ògùtà nípínlẹ̀ Imo. Wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá o nígbà tí òjò tó bẹ̀rẹ̀ sí ní rọ̀. Òjò yìí kì í ṣe pé òjò náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ o, ṣùgbọ́n nígbà tó rọ̀ dé ààyè kan òun náà ló jẹ́ pé àrá sán lóní kíkankíkan o. Àrá tó sán yìí òun náà ló mọ̀ gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn 3 lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí àwọn èèyàn 4 míì tí wọ́n da èrò ilé ìwòsàn níbo jẹ́ pé wọ́n farapa yánnayànna
nígbà tí àwọn ṣojú mi kòró kan lágbè ọ̀hún tọ́rọ̀ náà tó ṣojú rẹ̀ tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n ní irú ìṣẹ̀lẹ̀ yìí kò tíì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ní agbègbè ọ̀hún rí ní ìpínlẹ̀ Imo nílùú Òbìdì gangan wọ́n ní kò tíì ṣẹlẹ̀ rún ṣùgbọ́n eléyìí wá jẹ́ tó yanilẹ́nu wípé òjò tó rọ̀ gan kò tó nǹkan débi pé a wá sọ pé òjò ọ̀hún òun náà ló wá mú kí àrá ó sán lóní kíkankíkan wọ́n ní bí àrá ọ̀hún ṣiṣẹ́ sán lẹ́sẹ̀kẹsẹ̀ ló jẹ́ pé àwọn mẹ́ta tí àrá ọ̀hún tó múná lára wọn òun náà ló jẹ́ pé ó gbẹ̀mí lẹ́nu wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí àwọn mẹ́rin yòókù báyìí wọ́n ń bẹ nípò bóyá wọ́n kú bóyá wọ́n yè nílé ìwòsàn báyìí n tó ṣokùnfà àrá náà wọ́n ní kò yá wọn ó sì jẹ́ n tó jájòjì nílùú Òbìdì ní ìjọba ìbílẹ̀ Ògùàtà nípínlẹ̀ Imo. Àwọn àgbógbárímù ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí ìgbà míì ní kẹ́ ẹ tún darapọ̀ mọ́ wa fún àkọ́tún ìròyìn náà lórí ìkànnì ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ sì ṣeun bí ẹ ti ṣe ń subscribe sórí ìkànnì yìí títí ìgbà míì tààtùn wọn pàdé Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó ní lọ́mọ eré àti àánú Olúwa ọba kò mọ̀ tẹ́nìkan ọkàn àgbèrò ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.